pápákọ̀ òfurufú ti ìbàdàn yóò pàwọ̀dà. Lára ìṣẹ̀lẹ̀ pàtàkì ní ìpínlẹ̀ ọ̀yọ́, gómìnà ṣèyí mákindé ti gba àṣẹ láti ọwọ́ ààrẹ bọ́lá tinubu láti gbé pápákọ̀ òfurufú ìbàdàn kúrò ní ipò tó wà lọ sí ipò ti àgbáńlá ayé, ní èyí tí yóò mú kí ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ ọ̀yọ́ lè rú gọ́gọ́ sí i. Ó sọ èyí di mímọ̀ ní ọjọ́rú Wednesday nígbà tí ó ń gba àlejò olórí àwọn ọmọ ogun ojú òfurufú Air Marshal Hasan Baba Abubakar tí ó ṣe àbẹ̀wò sí ní ọ́fíìsì rẹ̀ ní secretariat ti ìlú Ìbàdàn. Gómìnà Mákindé ní òun yóò lọ sí olú ìlú ilẹ̀ wa Àbújá láti lọ gba àwọn ìwé tó fìdí ìgbéga náà múlẹ̀, tí ó sì sọ̀rọ̀ ìdánilójú pé iṣẹ́ yóò bẹ̀rẹ̀ ní kété tí gbogbo ìwé náà bá ti wà ní sẹpẹ́. Ó tẹ̀síwájú pé àwọn ọ̀nà ni wọn yóò fẹ̀ sí, tí àwọn yóò sì kọ́ ibi ìgbébàálù sí mìíràn, tí ó sì ní wọ́n ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tí yóò rí sí iṣẹ́ náà, ní èyí tí yóò mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé ìpínlẹ̀. Mákindé wá ń bẹ̀bẹ̀ fún àtìlẹ́yìn àwọn ẹ̀ka ìṣọ́ òfurufú ní ìpínlẹ̀ ọ̀yọ́ láti rí i dájú pé iṣẹ́ àkànṣe náà ló kún ojú òṣùwọ̀n tí ó sì pegedé. Gómìnà ṣèyí mákindé wá rántí ọ̀rọ̀ rẹ̀ tó sọ nígbà tí ó ń bá àwọn tó ń lọ sí hajj ní ọdún 2024 sọ̀rọ̀ pé òun ṣe ìlérí pé pápákọ̀ òfurufú ti ìlú ìbàdàn ni wọn yóò máa gbà lọ sí hajj. Olórí àwọn ọmọ ogun ojú òfurufú Air Marshal Hasan Baba Abubakar wá gbóríyìn fún gómìnà ṣèyí mákindé fún ètò ìṣèjọba rẹ̀ tó ń ṣe àtìlẹ́yìn fún ilé-iṣẹ́ ọmọ ogun ojú òfurufú, pàápàá jùlọ ẹ̀ka wọn tó wà ní ìpínlẹ̀ ọ̀yọ́. Kò ní jù báyìí lọ nínú ìròyìn yàjóyàjó fún ti tòní. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Ká fìre pàdé o. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.